ṣẹ́rí mistake tó ṣe sẹ́ ó máa take apology lórí ẹ̀ pé n tó ń sọ yìí òun sọ́rí kẹ́lẹ̀ mọ̀ pọ́pọ́lọ burúkú ó wà lórí Wasiu Ayinde ọpọlọ jàjàtì ó dẹ̀ máa ń bìlífù pé òun smart Wasiu Barrister náà dẹ̀ ti kọ́ Barrister ní bí erin ṣe lọ́lá tó bó ṣe wà nù gbó ìjàpá ọkọ̀ yanrin bo òun ló fọgbọ́n tán sí kòtò ṣe é ráyé. ẹ rí ẹni kọ́ lọ gbọ́ oore ló pé ṣáájú kọ́ lọ gbọ́ Fuji vibration ṣáájú ẹ gbọ́ gbogbo ohun tí Barrister sọ nú ẹ̀ àìmọye rẹ́kọ̀dù Barrister bẹ́ẹ̀ ni Barrister ti sọ̀rọ̀ ló sọ̀rọ̀ gún ọ Wasiu ẹ jẹ́ ká sọ fact torí àti sùn wa ni àwa àti etí méjèèjì ló máa kù nínú sàárè ìjọta bá lọ ṣe rí gbogbo history tí Wasiu Ayinde ń sọ irọ́ ló pọ̀ iṣẹ́ rí ẹ má yẹ ká fi èrú gba ìbùkún Wasiu Ayinde olórúkọ èmi náà ní tèmi oníkálùkù ló lórúkọ tiẹ̀ Saheed Òṣùpá ní tiẹ̀ Òbésèré lórúkọ tiẹ̀ everybody ló lórúkọ kò sóní fújì tí ò lórúkọ èyí tí ò lórúkọ ajá popular ládùúgbò ẹ̀ wọ́n já mọ̀ pé ó ṣe fújì ó ti tán bọ́lọ̀ ṣe dá oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ bọ̀ kéèyàn ọmọ wa sọ history yí pé látòrí tòun torí ohun tó fẹ́ claim nìyẹn ọlọ́tẹ̀ ni Wasiu wàláhì tàlà súnmọ́ bí láì lásìmí láwà mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí Wasiu fẹ́ fi kíní yẹn ṣe ọ̀tẹ̀ Barrister ni irọ́ dẹ̀ ló pa torí Wasiu kò ní lẹ́gẹ́sì lọ́dọ̀ tèmi torí ta bá wo biography ẹ̀ láti ilẹ̀ ẹlòmíà máa sunkún ni pé òun ṣìnà àmọ́ gẹ́gẹ́ bóun náà ṣe ń sọ bọ́lọ́run gbógo fọ́lẹ́hun Ọlọ́run dẹ̀ gbógo fọ́lẹ́ bọ̀ Ọlọ́run gbógo fọ́lẹ́ tiwa náà fẹ́mi yìí o Ọlọ́run gbógo fọ́lẹ́ tèmi náà so bó ṣe rí gangan nìyẹn kì í ṣe pé bóyá èèyàn kan bínú èèyàn kan history lèmi ń bá orí history yẹn láyé ń fa history of Fuji òun lèmi ń bá fa oúnjẹ lẹ́sí ẹ̀ oúnjẹ kí gbogbo náà wọn pààyàn rẹ o mo yìí ń tún sọ o lórí history Fuji yẹn kí Wasiu gbẹnu dání kò mọ̀ ń pa Fuji kò mọ̀ ń pa history Fuji rárá tó bá dẹ̀ fẹ́ kí n máa clarify lórí ọ̀rọ̀ Fuji èmi á sọ fún pé ọ̀dọ̀ Barrister ló ń gbé o èmi wà lórí títì pẹ̀lú Fuji ni tí mo dẹ̀ mọ̀ story dáadáa Barrister ló mọ̀ bó ṣe bẹ̀rẹ̀ nǹkan ó dẹ̀ ti explain bó ṣe bẹ̀rẹ̀ nǹkan o nídìí láti takù Barrister lórí history tó sọ lórí music ẹ̀ torí Wasiu Ayinde ti lọ ṣe ìwé kan tẹ́lẹ̀ fúnra rẹ̀ tó lọ kọ history Fuji fúnra rẹ̀ ńgbà yẹn tó dẹ̀ fẹ́ máa fi claim mọ́ Barrister lọ́wọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ kékeré ni Wasiu lọ́dọ̀ Barrister ọmọ pínpín nínú wàláhì tàláhì wọ́n lẹ́dìyẹ kì í kú kéèyàn dẹ̀yìn ẹnu ẹdìyẹ Barrister kú Wasiu fẹ́ dẹ̀yìn ẹnu ni kò dẹ̀ possible torí nínú ẹ̀ làwa yìí ń jẹ àwọn onífújì tó ń bọ̀ lẹ́yìn nínú ẹ̀ lọ́ yìí ń jẹ àwọn tàbí ìjọ wàdé ní inú fújì yìí náà lọ́ yìí ń jẹ gbogbo àwọn tó dẹ̀ dárúkọ sínú rẹ́kọ̀dù tó ló fi ṣe flavour àbí kí ló fi ṣe rẹ́kọ̀dù tó ṣe gbogbo àwọn tó tò síbẹ̀ sákàrà ni gbogbo wọn kọ kò sí ètò kọ fújì nínú wọn kò sí ẹyọ kan tó kọ fújì nínú wọn Dáúdà Ẹ̀kú Àkàrà òun ló kọ Àwúrèbe Ìbàdàn dẹ̀ ló wà gbogbo àwọn tí wọ́n líìsì sẹ́kọ̀ọ́ pé ńgbà tó dorí Síkírù lórí yípadà orí wo ló yípadà ṣó yípadà sí fújì àti wọ́n ń dárúkọ ni àbí báwo torí èmi ti mọbi tó ń lọ ló jẹ́ kémi tètè ya nàró mọ̀ pé èmi mọ̀ ẹ́ o torí mo mọ̀ pé ibi tó ń bọ́rọ̀ bọ̀ yìí ó fẹ́ rọ́bìṣì Barrister ni
òun ló jẹ́ kémi dìde mọ́ kò ń ṣèjà ló jẹ́ kémi dìde mọ́ pé hey Mr. Man lórí record correction tí mo ṣe pé kò yá dákẹ́ ìsọkúsọ ẹnu àwọn ọmọ Barrister wà níbi tó ti ń sọ̀rọ̀ ńjọ́ yẹn tó bá jẹ́rú ọmọ Barrister jẹ́rú mi ni kí ni yóò ní ṣe ńjọ́ yẹn máa dábẹ̀rú ni wàláhì tàlà máa dábẹ̀rú tí kò ní lè sọ isi ẹ̀yọ kan torí ẹ̀ èmi kẹ́mi tó kúrò Naija ni Wàsíù ti ń ṣe history Fuji yóò ti kọ history Fuji fún rẹ̀ òun àti lọ́ọ̀yà àtọ́dẹ̀ láwọn jọ ń kóra wọn kiri ní oníjìbìtì dẹ̀ láwọn méjèèjì òyìnbó ń parọ́ fún rọ́ ni wọ́n ìwọ náà ló kọ́ nú orin ẹ olóòsì ń di àbòsí èyí tó ń ṣe yìí ń kọ́ fún Barrister yìí ṣé àbòrán ni ṣé èyí tó ń ṣe fún Barrister ṣàbòrán ni Barrister ti kú kò bá yín du eré kò bá yín du anything bẹ́ẹ̀ tí ẹ ṣe lè bínú ẹ̀ tó ńgbà tí kú ti dé yẹn ẹ fẹ́ yọ̀ǹda gbogbo ẹ̀ òun ló ní Fuji ẹ̀ kí ló dé tẹ̀yìn ò sọ ní ojú Barrister kí Barrister tó kú pé ẹ̀yin kọ́ lẹ dá Fuji ilẹ̀ o kẹtì sọ fún kẹtì sọ lójú ẹ̀ ǹgbà tẹ́rí pé ó kú sìn ẹ wá fẹ́ yí àná. bọ́ Alhaji but ó ní nǹkan tẹ́ sọ ń gbà kan ẹ ní wọ́n ti accept pé Barrister ló dá Fuji lẹ̀. ó accept nínú first record tó ṣe náà. So definitely mission accord that means nǹkan tẹ́ fẹ́ kàn ṣe wọ́n ti ṣe. kò tí ì ṣe o ṣe rí mistake tó ṣe sẹ́ ó máa take apology lórí ẹ̀ pé n tó ń sọ yìí òun sorry fún Barrister. So that is what you want. That is what I want. pé kàn sọ sorry. wàláyé tàlà ìsọ́bì lálàzím ìlàwà ṣé ní tó bá ti sọ sorry ṣé ti ẹ̀rí náà ọ̀rọ̀ yẹn ti ń fẹ́ máa die down nù mí I understand but ó tún lọ gbé àwọn kan dìde àwọn èèyàn náà tún parọ́ again ọ̀pọ̀ kan bí ológbò Ìbàdàn ni máa ń pè sá ológbò Ìbàdàn ni máa ń pè ẹ̀rí ìyẹn náà mi ìfẹ́ sọ ń pa ọ̀rọ̀ ẹ̀ torí ìdọ̀tí ni fúnrú mi kí n máa ní mò ń sọ̀rọ̀ ń pa yẹn ní gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ but ẹnìkan wá wà tó ń báàkì yẹn náà tó ń pè ní Fìjàbí ṣẹ́rí Fìjàbí yẹn orí burúkú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ń pè ẹ̀ lọ́mọ Ìbàdàn kì í ṣe ọmọ Ìbàdàn ọmọ Ògbómọ̀ṣọ́ ni but tó ń kílèmù ìlú Ìbàdàn tó bá ní èèyàn játijàti ní ògbóni ẹ̀ játijàti òun lògbóni ẹ̀ ọ̀n pé gbólóhùn kan lórí interview tọmọ Barrister ṣe èèyàn kan ló kọ sẹ́ndì ẹ̀ sí mi Fìjàbí wá pè sọ́dọ̀ ológbò Ìbàdàn tá à ń sọ yìí ó wá pè ó wá ní dàsí ìpẹ́ wọn àlè ní ọmọ náà ọlọ́mọ aṣọmọ lọ́mọ lọ́mọ àlè ṣé Fìjàbí lè sọ ẹni tí ìyá òun bí òun fún ṣé ó lè sọ pé bàbá òun garanti lórí oyún ìyá tòun póun kì í ṣọmọ àlè tí ò bá jọmọ àlè kí ló gbé dé Ìbàdàn pé dàsí pé Barrister àtẹnujẹ ló wá lọ sílé Wàsíù nígbà tí Wàsíù tó ṣe birthday fún Barrister nígbà tó pé 60 years mo dẹ̀ máa ṣàyànràn kìíní yẹn àwọn tí òye máa jẹ́ kó yé yín sẹ́ ẹni tó bá ṣe surprise birthday fún wọn ò ní jẹ́ kó mọ̀ Barrister ò dẹ̀ sílé wọn ò ní jẹ́ kó mọ̀ pé kìíní ó dẹ̀ mọ̀ pé bó ṣe gbọ́dọ̀ Barrister tó wọ́n ti ń tẹ̀ pé Barrister ò ń ṣe ọjọ́ òbí gẹ́gẹ́ bọ́ ọmọ Barrister náà tún ṣe sọ pé Barrister ò kì í ṣe ọjọ́ òbí ìgbà tó ṣe 40 years rẹ́kọ̀dù ló fi ṣe kì í ṣe ọjọ́ òbí ok ńgbà tí ìyá Barrister kú tó bá gbé ìyá Barrister wà láyé ni Barrister ò ní ṣe kíní ẹ̀ kò ní jó ṣe ìyá yẹn ò ní jó
òde èjì fáwọn kò ní jẹ́ ó ṣe ó ti wá rí pé ìyá yẹn kú ẹni tó lè confuse Barrister kó bá ṣe kìíní yẹn nìyẹn ẹ jẹ́ ká bára wa sọ tọrọ náà ojúlówó ohun tó yónú ìdógó ní dájí ara ẹ jẹ́ ká máa fi nǹkan ṣírò ara wa wò ọ̀rọ̀ péyàn lówó àbò ó jẹ́ popular kan lèmi ń sọ yìí o ẹ jẹ́ ká sọ fact torí àti sùn wa ni àwa àti etí méjèèjì ló máa kù nínú sàárè ìjọta bá lọ kí ló dé pé ìgbà tí ìyá yẹn wá kú torí mi wà mí òkú chifao ní Channel 8 lọ́dún náà tí mo dẹ̀ kọrin ńbẹ̀ níjọ́ ẹ̀ náà lọ́jọ́ ẹ̀ rí gbogbo kìíní yẹn òun ni wọ́n wá ń fọ́lò pàtíyà yẹn kú ó wá fi kìíní yẹn ṣe surprise birthday torí ẹ ti mọ̀ pé tẹ bá ti lọ bá Barrister máa reject ni póun ò fẹ́ òun ò ṣe bó ti ń bọ̀ ẹ wá lọ tàn án kó o lé pé ìgbà kan àwo kan ẹ ti pèrò pé surprise birthday lè fẹ́ fi ṣe ẹ jẹ́ kéèyàn bá wọ́n wọrú pàtí yẹn ṣé kó disgrace gbogbo àwọn tó wà ń bẹ̀ ni kẹ́lẹ̀ mọ̀ pọ́pọ́lọ burúkú ó wà lórí Wasiu Ayinde ọpọlọ jàjàtì ó dẹ̀ máa ń bìlífù pé òun smart Wasiu Barrister náà dẹ̀ ti kọ́ Barrister ní bí erin ṣe lọ́lá tó bó ṣe wà nú gbó ìjàpá ọkọ̀ yanrin bo òun ló fọgbọ́n tán sí kòtò ṣe é ráyé ẹ rí ẹni kọ́ lọ gbọ́ oore ló pé ṣáájú kọ́ lọ gbọ́ Fuji vibration ṣáájú ẹ gbọ́ gbogbo ohun tí Barrister sọnù ẹ̀ àìmọye rẹ́kọ̀dù Barrister bẹ́ẹ̀ ni Barrister ti sọ̀rọ̀ ló sọ̀rọ̀ gún ọ Wasiu àwọn èèyàn mọ̀ pé ó ti ń dìtẹ̀ Barrister bọ̀ náà jìn but Ọlọ́run fi kú bo Barrister láṣìírí torí tó bá pé sickness yẹn ní Nàìjíríà ni Barrister wà ní tí ó rí gbé yẹ̀yẹ́ nìwọ Wasiu yìí máa fi ṣe o máa sọ́dọ̀ ní yẹ̀yẹ́ ni torí kò àṣàṣàlà wọn tó ti ṣerú ẹ̀ fún táwà dẹ̀ mọ̀ tó bá ti rí pọ́wọ́ èèyàn kan lọ́lẹ̀ báyìí o máa fi ṣe yẹ̀yẹ́ ni tọ́lọ́run ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ìwọ ò dẹ̀ mọ̀gbẹ̀yìn tiẹ̀ tí wọ́n bá kú sìn o mọ̀rú lẹ́gẹ́sì tó fẹ́ gbìn sílẹ̀ Wasiu nìkan kọ́ lọ́rọ̀ yìí ń bá wí gbogbo èèyàn tó ń wógo ológo mọ́ tiẹ̀ gbogbo èèyàn tó fẹ́ máa pa lẹ́gẹ́sì onílẹ́gẹ́sì rẹ̀ òun náà rí àgbègbè lẹ́nu ayé ni èèyàn nínú gbogbo àwọn tó wà lórí mẹ́díà lẹ́nu èèyàn mélòó ló ń ṣàdúrà fún ẹ Wasiu lórí nǹkan kékeré tó ṣe yẹn yẹn mo yẹ sọ pé tó o bá tọrọ àforíjì o lè lọ o wà á tọrọ àforíjì lọ́wọ́ Barrister ìyẹn ti di dandan àwọn tó dẹ̀ lérò pé mò ń bú ẹ tó lérò pé bóyá kinní kan ṣe wọn ò mọ̀ pé mò ń tún tiẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ṣe lọ́jọ́ iwájú ni torí gbogbo ohun tó ṣe lẹ̀ àwọn ọmọ ẹ̀ á jẹ tí ó kàn fẹ́ fi tiẹ̀ kó bá tàwọn ọmọ lọ́mọ ni torí lọ́wọ́ táwọn ọmọ wà sí wọn ò rójú rí ayé gbogbo wọn bó ṣe ló bímọ tó kò sí èyí tó ti rí yọ̀nù Ọlọ́run jẹ́ kó rí yọ̀nù Ọlọ́run pẹ̀lú gbogbo òwà tó ti wù lẹ̀ so ibi tí mo fẹ́ bá ẹ̀wọ̀n nìyẹn tó bá ti tọrọ make apology pé ókè o òun sọ́ọ̀rì gbogbo ohun tó ń sọ wàláì